ẹ̀bá ara ilé ẹ̀ àwọn sàhábà rẹ̀ gbogbo àwọn tọ́lọ̀ ń bá àwọn tó bá gba ànábì gbọ́ tí ó dọjọ́ àlùkìyámà. ní kúkúrú jùlọ ó túbà wa ó dá lórí pé kí gbogbo wa ká ṣẹ̀sìn bọ́lọ́hun ṣe fẹ́ ká sìn. Tàbá àwọn pàfẹ́ gbọ́ Ọlọ́run gbọ́ oníbọ́lọ́hun ṣe fẹ́ kọ̀ǹdíṣàn tá a wà tí ó fi gbà pé yes òótọ́. Bí ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ tó wá ń kọrí oko tó ń dáko èyí ò lẹ́kọ̀ọ́ kọ́. Ẹni wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ibo láti bá class yóò wọ uniform yóò ṣe gbogbo bó bá ṣe yẹ kí ó ṣe tí ó fi lè rí àyè jókòó láti gbọ́ ẹ̀kọ́. Bẹ́ẹ̀ náà ni kọ̀ǹdíṣàn tó Ọlọ́run fẹ́ tá bá ń pa ṣẹ̀sìn. Ọlọ́run ni àṣẹ̀sìn pẹ̀lú ṣètèmí ṣètèmí káfáfá. Kọ̀ǹdíṣàn kan tọ́nà ń wí pẹ̀lú ṣíṣẹ̀sìn ni pé wa'tasimu bihablillah ẹ̀dìrọ̀ mọ́ okùn Ọlọ́run ẹ̀dìrọ̀ mẹ́sìn Ọlọ́run jami'an ní jama jami'an gbogbo yín pátá ẹ̀dìrọ̀ mọ́. Tí ọba ayé Ọlọ́run wala tafarraqu ẹ má fànká méjì lọ́lọ́run ẹ̀dìrọ̀ mọ́ ní jama. Ó tọ́ sọ pé ẹ má fànká kọ̀fẹ́ ká fọ́nká tá a bá bára wa ní fífọ́nká báyìí ìyẹn ni kíkà padà sí kíní àkójọpọ̀. Ẹyẹ wa kí ni ìtumọ̀ ká má fànká? Ìtumọ̀ ká má fànká gbogbo àfáà tó bá ń fojú tíra tí ń kà ní ìsìn àtàfáà tó kọ̀ àbí ó ń fojú ìsìn wò ó lè má yé. Ká má fànká ó ní ká padà sí àwòrán condition báwo làwọn tó bẹ̀rẹ̀ Islam ṣe níjọ́ tí tíṣà jẹ́ ẹyọkan níjọ́ tí tíṣà wá jẹ́ kí ni o ẹyọkan ọ̀rọ̀ náà àtàgbọ́yé náà jẹ́ ẹyọkan tí tíṣà bá ti jẹ́ ẹyọkan ọ̀rọ̀ ó jẹ́ ẹyọkan àwọn student àwa mùsùlùmí náà jẹ́ ẹyọkan. So nígbà tí tíṣà bá wá di méjì mẹ́ta mẹ́rin ó di dandan kágbọ̀yé náà di mẹ́ta mẹ́rin yánpayánrin ó ṣẹlẹ̀ ó sì dandan kí àwa náà wá fọ́nká. In tó change lánàá olókòbó ni tọ́rọ̀ bá ti wá da báyìí ẹni ọba gbọ́n yóò wá máa kíyèsí nǹkan tí Ọlọ́run ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ àwa ṣọ́ra kì í wá sí pàwọ́ àmọ́ àtàná mọ́ pé ká máa fọ́ká bàbà tó fọ́ká a máa wá ọ̀nà bá a ṣe fọ́ká wọn a máa wá ọ̀nà bó láṣẹ kójọ ni ẹ gbọ́ mi àwòrán Islam tọ́lọ́run fẹ́ òun náà ló ti sọ́nù Kùránì wa anna hadhihi ummatukum ummatan wahida ìjọ kan náà ni òjíṣẹ́ yín ẹyọ kan Kùránì yín ẹyọ kan kíbla yín ẹyọ kan èdè yín ẹyọ kan ẹ̀yin náà gbọ́dọ̀ jẹ́ ẹyọ kan wa ana rabbukum èmi Ọlọ́run yín ẹyọ kan ni mí fa'budun níbi kan ẹ máa sìn mí wattaqun ẹ páyà mi níbo mi ẹgbẹ́ Ọlọ́run fẹ́ lẹ́yọ kan ní ká páyà Ọlọ́run ká má fọ̀n ká ó sọ nù Al-Qur'an pé wa'tasimu bihablillahi jami'an ẹ̀dùn mọ́sálà jami'an lápapọ̀. But today jama anabi ti fọ́ àwọn kan bẹ lẹ́yìn Saudi wọ́n tó ṣe wà lẹ́yìn Saudi wọ́n tó fọ́n kìí ṣe ọkàn wọ́n kálukú lọ́lá àfáà rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ Saudi àfáà mi gbé ilé ní Saudi ó lọ́mọ kí ó Saudi ó tó ń lé Nàìjíríà ó nẹ̀ káàkiri àfáà mi sì ṣe níwọ̀n tó wọ́n sí bí àwọn Ibn Baz àwọn àfáà rẹ̀ tí wọ́n jẹ́ náà kó lu àwọn àná lọ́mọ kí ó ní Saudi wọn lọ́mọ kí ó ń bí tó bá sọ pé Saudi ń darí àwọn mùsùlùmí kan ń darí àgbọ́yé wọn àwọn náà jẹyọ kan wọn àwọn àfáà ń bẹ́ Saudi Arabia àtọ́pọ̀ ọmọ bíbí Saudi ni ìtìjáwò ìkwán wọn láìkẹ̀ àwọn kan sì ń bẹ wọn láwọn ọ̀fẹ́ gbọ́ ìkwán ní Saudi Arabia ọmọ Saudi gẹ́gẹ́ fúnra rẹ̀ tọ́jọ́ tẹ̀blígì wà ìtí òṣìṣẹ́ náà sí kíni ọwọ́ oríṣiríṣi ni o bó ṣe jágbó súnà wọ́n ṣe wà Saudi hùn Súfí ń bẹ láàrin wọn ṣé àná ń bẹ ní kíni o wọ́n bẹ láàrin wọn
nítorí tí súnà fi rọ́wọ́ mú ni pé mọ́náhájú ìjọba tí ń bẹ níbẹ̀ ni náà súnà Saudi Arabia sì rèé ẹ sọ fún wọn kò ṣeé kọ́ ṣe official súnà kò ṣeé kí ni o kò ṣeé kọ́ ṣe àyàfi kí èèyàn sáà máa wá ọ̀rọ̀ Ọlọ́run tọ́lẹ́rì àtọ̀rọ̀ ànábì tó ti kí ni tọ́lẹ́rì ẹ gbọ́dọ̀ ṣọ́ra táwọn àfáà yẹn bá ń sọ̀rọ̀ ẹ̀sẹ̀ náà àwọn àfáà ìjọba nígbà míì ìfẹ́ inú wọn tí àwọn ọmọ ọba ò fi dùnnú sí wọn tí wọn ò fi ní lé wọn kúrò lórí mímbàrí àbí wọn ò fi kí ipa ẹnu wọn mọ́ àbí wọn mọ́ tí wọn mọ́lé bí wọ́n ṣe tí àìmọye mọ́lé nínú àwọn ẹni Ọlọ́run tó wọ́n ṣẹ̀ ju pé wọ́n sọ nǹkan gbọ́yé nínú ọ̀rọ̀ Ọlọ́run àwọn àfáà yẹn wọn agbọ́dọ̀ ṣe sùúrù àti máa gbọ́rọ̀ wọn ẹgbẹ́ mi níṣẹ́ torí wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti pa lẹ́nu mọ́ ní tí wọ́n fẹ́ kó kálukú ọmọ sọ fèrè tíjọba bá fọn sínú òwò padà kìí sí Saudi là ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì là ń ṣe kí ni ó là ń tẹ̀lé mo ti sọ fún yín kìí sí kọ̀ǹdíṣà tá a wà ìlọ́yẹ ká wà kọ̀ǹdíṣà tá a wà ní ìsinmi pé àfọ́nká kò sí olórí kan tó kó àjọ kò sí àfáà kankan tó kó àjọ abẹ́ẹ̀kọ́ ni kọ̀dẹ̀sí orílẹ̀-èdè kan tó kó àjọ Iran ó ń darí àwọn ìjọ tiẹ̀ Magribi Morocco ó ń darí àwọn jàmáà mùsùlùmí kan ó ń bẹ lára wa déwò yìí lọ́pẹ́ Magribi wọ́n fèsì ìmí Iraki àbáwọn jàmáà gbogbo àwọn jàmáà tó bá ti jẹmọ́ Sufi mùsù wọn Iraki wọ́n ti wá àti Morocco sẹ́dẹ̀rìsì wọ́n dẹ̀ sponsor wọn wọ́n fowó ránṣẹ́ sí wọn so bó ṣe wà ní lẹ́fù orílẹ̀-èdè náà ló tún wà ní lẹ́fù firak sect ẹlòmíkẹ́ pé lórí ẹ̀kan finance ẹ̀ wọ́n bẹ́ẹ̀ nù Kọ̀dìríyà wọ́n bẹ́ẹ̀ nù alùsùnà orílẹ̀-èdè kò finance wọn iṣẹ́ gbọ́ yìí ni wọ́n ti kéré náà ń tẹ̀lé àfọ́káráhùn tààlálùsùnà ta ni wọ́n sọ pé iye ìsáàlùsùnà alùsùnà iná ìnúgbò ẹni tó bá ti fẹ́ràn Ọlọ́run àtànábì rẹ̀ ìwé ẹni tó bá ti fẹ́ràn Ọlọ́run àtànábì rẹ̀ tó dẹ̀ wí jáde tó dẹ̀ gbà lérò lọ́kàn tó dẹ̀ gbìyànjú níbi iṣẹ́ rẹ̀ láti máa tẹ̀lé àṣẹ Ọlọ́run àtànábì. Ǹjẹ́ ní ẹni tó kọ́ra ẹ̀ lálùsùnà tó bá ṣe mistake yẹn lè yọ́pọ̀ bí alùsùnà rárá ìgbàgbọ́ ní alùsùnà mistake yẹn lè yọ̀ yẹn ìgbàgbọ́ ní alùsùnà mistake tó wá ṣe kò lè yọ tó jẹ́ ń pè ní mistake ń tọ́pọ̀ jù 99% ń bẹ ẹni ó ṣe ọmọ kò sẹ́ni tí sára máa ṣe mistake jẹ́ pé mistake nù èèyàn máa jẹ́ sàbẹ́ tí ó ṣe mistake bí àgbọ́yé ẹ̀sìn ò lè yọ kó sáàdé mọ́dájú àtọ́ sáyájú wa iná nìyẹn ayẹyẹ pé wo ṣe alùsùnà bèèrè tí a fẹ́ àtúkò tèèsè mùsùlùmí tó lọ́rùn lọ́gbàgbọ́ lọ́dọ̀ ara rẹ̀ pé mọ́ gbọ́ mùsùlùmí ni mí mọ́ gbá ànábì gbọ́ tó ó súnà ni mí ó lọ́gbàgbọ́ lọ́dọ̀ ara rẹ̀ ó náà lè sọ pé òun ṣe alùsùnà òun ṣe mùsùlùmí ìta wa ká máa lọ́wọ́ agbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìta ká máa lọ́wọ́ ká sọ pé kì í ṣe alùsùnà agbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ number 1 tá a bá ká máa lọ kódà ká bá jiyàn jù bẹ́ẹ̀ lọ ọmọ in tó yé ni ìdàkejì dáwà ń sọ lóye ajẹ́ pé kèsì pé máa ní rẹ̀ ó ní kókó lábẹ́ súnà àbí kókó ní Islam in tí ọmọ ní ṣe àwàlá máa wá ṣe sùúrù láti tọ́ ọmọ tí ó sì kéré o tí ọmọ táàbà wá ṣe sùúrù bóò ní ó ṣe mọ̀ títí tí ó fi mọ̀ ẹnu wọn gbà á bó ń tọ̀hún ìsàlù súnà àbí èsè mùsùlùmí yorùbá mi yìí abá mùsùlùmí kan ó ń ṣe bídíà kan kódà kó máa ṣe síríkù ní tí ń ṣe ọmọ gbogbo bó ṣe ń sọ tó Ọlọ́run fẹ́ pè òun síjọ rẹ̀ torí ìwọ ga kọ̀gbà wọn náà gbọ́ pé òdodo ló ń sọ ó lè tí ìdájọ́ lé lórí torí ẹni tí ń bẹ lókè inú ẹ̀ juwọ́ lọ kìí ṣe wọn lọ́gbàgbọ́ lọ́nà fi pè mùsùlùmí ẹni tí ń bẹ lókè lọ́gbàgbọ́ kó o tó rẹ̀ sọ pé kò gbàgbọ́ Ọlọ́run ló lè sọ pé kò gbàgbọ́ torí ìgbàgbọ́ inú ọkàn ló wà ẹnìkan ló sì mọkàn ẹnìkan pé náà ló mọkàn ta ni so ìdájọ́ lórí àwọn èèyàn àti tí ń ṣe báà àti tí ń ṣe tí ó hàn ìdájọ́ lórí wọn kò yẹ anybody àti ìbẹ̀ lókè nìkan náà ló lè dájọ́ tí ṣe Allah nìkan ló lè dájọ́ kò tí yìí
bí gbogbo àwọn Tìjàní àṣewà wọn, àwọn Kọ̀dìrí àṣewà wọn, a máa sọ ìṣe ni ẹ̀yin ìyẹn wọn ẹjẹ́ àjìnà sáwọn kaba yìí o, torí gẹ́gẹ́ bí àgbọ́yé tèmi o, ó sún bídíà ní o, ó sì sọ pàgbọ́yé rẹ o, ó ti ó nìyẹn. Torí tí ọba ti sínú Àlùkùránì tí ó sínú àdìsí, àgbọ́yé rẹ lọ́dà kọ o, má pè lọ́rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì o. Ọ̀pọ̀lọpọ̀ fátíwá táwọn àfáà yẹn ń ṣe kì í sọ̀rọ̀ Ọlọ́run kì í sọ̀rọ̀ ànábì, àgbọ́yé wọn ni o. Àwọn tó bá sì jẹ ní Ọlọ́run wọn máa wé ìwé ìbìnrin bá sì ní fátíwá kan yóò sọ pé fima na'lam wallahu a'lam, ní tí ó fi parí ẹnu fima na'lam, ní tó yé mi ni o, ní tó yé mi mọ́ sọ o, wallahu a'lam, Ọlọ́run mọ̀ ju tí ó yé mi lọ. Àbẹ́yìn nítorí ọ̀tẹ̀ tẹ́ńbẹ́lẹ́kú wọ́n máa dájọ́ straight ni. Àwọn àdájọ́ tí ní pé bọ́lọ̀ ń ṣe dánú Kùránì nù, àìsẹ́ ń fọ́pọ̀ lára wá gbé, àìsẹ́ ń jọ mọ́ra wọn. Bí àwọn èèyàn wa kan ní tí a tẹ́bà ti sí ní ìsinmi pé ìchímà aráàmù bídíà ní ìchímà níbi ọdún mọ́ sí bí wèrè tí ẹjẹ́ jẹ́ kí ìtòdó ọ̀fẹ́ fún yín. Ẹ̀gàn yí máa pa ìmọ́lẹ̀ méjì ó sì rí ọlọ́mọ fọ́ alójú méjèèjì tó jẹ́ ọkọ̀ bá fọ́ gan àìmọye mistake lè yán mọ̀ sí nígboro yóò dá ní orí ní ẹ̀pẹ́gbẹ̀ bí ilé ondome abẹ́ẹ̀kọ́ ni àdìtẹ́ ọkọ̀ bá fọ́nù méjì tọ́lọ́ fà yìí àìmọye mistake lọ́mọ sí ẹni tó yẹ kó orí lẹ́gbẹ̀ẹ́ bí tó rí ìyẹn ó bọ̀ sọ̀tá kò ní wà pé kò rí náà. Ẹ̀gàn wá rí tó bá ti fi kún nǹkan tẹ̀mbẹ̀rẹ̀ kún gúgúdù kọ́ máa bínú àwọn jàmáà kà kó oyé tí wọ́n fi kún ọ̀tẹ̀ lé ọ tó bá ti lè táàfà bá ti lè lẹ́gàn yọ́ máa wọ́n gbóni o, àì lẹ́gàn o, àì bínú di ọ̀rọ̀ ọlọ́gẹ̀ sí ọ̀rọ̀ ní o. sẹ́mọ̀ tí máa kó bá yọ́ kó bá fa'mun nusus wa istidamul hikma. Ẹ̀gàn máa ń pa òye ọpọlọ kò wà ní jẹ́ kí ọpọlọ yẹn ó rìsífù hikma, ọpọlọ yẹn ò ní rìsífù wisdom, à ní fọgbọ́n sí tó bá ti ń pẹ̀gàn ìṣọkúsọ lọ́wọ́ máa ń sọ. Ẹlẹ́ẹ̀kejì téèyàn bá lẹ́gàn nú yọ́ máa sí àdísì àti Kùránì tù, ibi tí mú ti ń bí ni yọ́ máa gbé ka. Wọ́n è máa bá báyá ọ̀pọ̀lọpọ̀ orí tẹ́ ṣe fàtíwá súnà tẹ́pẹ̀ ayé súnà títẹ̀ bìlíkì tí jẹ́ súnà. The first Islamic sect tí ọkọ̀ jáde tí ó fi súnà hàn tẹ̀bílíkì lẹ́nu bó ṣe yé. Ẹ̀yọ́ tẹ́nu yóò ti jáde Saudi Arabia sí pé ẹ̀ẹ́dẹ́ wọ́n ìráyìn lẹ́dẹ́wù. Ọ̀pọ̀lọpọ̀ orí tẹ́ kọ́ dẹ̀mù tẹ̀bílíkì ní ìsìn ẹ lára àmù ní fọ́tò ẹ sì yá. Ẹlọ́sòlú ọ̀dá àwọn ìgbẹ̀ aláwọ̀ yìí sí géètì tẹ̀bílẹ̀ ọ̀rọ̀ àwọn olóṣèlú ẹ̀tún múlá bá lọ àwọn aláwọ̀ ẹ̀kọ́ mú ìrìnà àwẹ́ tí gbàgbé ẹ̀sì lóṣèlú ọ̀dá ẹbá olóṣèlú ya fọ́tò ẹgbà nǹkan lọ́wọ́ rẹ̀ ẹwà ẹni ìdìràn lọ́wọ́ ẹ̀ tí ọ̀dá ìyá máa fi ẹ̀ràn lọ́wọ́ kábàkàbà inú bí bí lásán kí wọ́n sọ pé ìchímà ìgbìyànjú láti káwọn ìyànjú láti bá wọn sọ̀rọ̀ lọ lọ́bá tó ó lásìkò nípìlẹ̀ ní ẹ̀sìn ìpìlẹ̀ ní ẹ̀sìn ní pé Ànábì wa Muhammad sallam ó láwọn èèyàn kan ò lè kójọ kán máa rántí Ọlọ́run kán máa sọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ mo ní Ọlọ́run wọ́n ti kójọ ni àbẹ́ni wí ẹ̀ tẹ́báríwó kójọ ọ̀rọ̀ Ọlọ́run sáfẹ́ ń bára wọn sọ àyàfi kí Ọlọ́run ọba kó sọ ìfọ̀kànbalẹ̀ rẹ̀ sí ẹ lórí wa ghashiyatuhum rahma àánú Ọlọ́run ó ṣe kárí wọn sẹ́wọ́n èèyàn tẹ́ ń bẹ́ tẹ̀blígì àníyàn wọ́dà wọ́n lè mọ́ ẹlẹ́rí mistake lára wọn mistake nǹkan lẹ́bí george ọ̀sán káwọn wo gẹ́ẹ̀tì ẹ̀ pé àníyàn wọn dá èyí tó burú ní pé kálá gẹ́ẹ̀tì ẹ̀ pàníyàn wọn dá oríwá burú ní ẹ̀ wọ́n ni pé tẹ̀blígì àníyàn wọn dá ọ̀dọ́ kan wọn ṣùgbọ́n sàn kí ọ̀ fi dáadáa ti sí ẹ́ nínú ẹ̀sìn kọ́ wa bẹ́ẹ̀ ju káwá fa ìdá ti sí ẹ́ torí kò tó lè sọ ìdáhùn ẹni tọ́rọ̀ kàn ní ọ̀sọ́ ẹni tó lè explain tí ń bẹ́ mú ọkàn ẹyọ kan náà sì ní náà ní kíni Ọlọ́run láti fi máa zahara lana ní nǹkan tó hàn sí a wọn náà ní pé àwọn èyí wọn ní gbówó lọ́wọ́ ẹnì kankan wọn ní gbówó lọ́wọ́ Saudi wọn ní gbówó lọ́wọ́ nulé wọn ní gbówó lẹ́nu wíyà wọn dẹ̀ káwọn owó yẹn jọ wọn sì ṣèfòrò sójú ọ̀nà Ọlọ́run lọ wọn máa pe tọ́ọ̀gì wọn máa pe tí èkírun wọn kò mọ sáàsì bíi wọn bọ̀ bíi
gbogbo ẹ̀ pàápàá fi ń ṣègbìyànjú sójú ọ̀nà Ọlọ́run ló sì máyé ọmọ tí ò kírun rí tó ti kírun àti tí ń kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti mú gbó tọ́lọ́run ṣe kéré tọ́rọ̀. tá a bá wà láwùjọ bí irú àwùjọ báyìí ìgbìyànjú tí wọ́n ń ṣe yẹn àgbọ̀dọ̀ kọ̀ndẹ́mù torí pé tẹ́ bá ti kọ̀ndẹ́mù ẹ̀ kàrí tí gbogbo nǹkan fà fẹ́ ni nǹkan bàjẹ́ sí sẹ́rẹ́ ọmọ tí ò ní wá prógámù tí a gbogbo lẹ́jọ́ àtàṣe káàkiri gbogbo bá ṣe rọrẹ́ títà àgbogbo tí àwọn àwá wọ́n sì wà tí ó tún wá ní wọ́n mọ́dé bẹ́ẹ̀ bí nẹ́sàtì ṣe wà ìgbà tí mùsùlùmí jábọ̀ tó fẹ́ jálu ní ṣọ́ọ̀ṣì báyìí ọkàn kan nẹ́sàtì lẹ́nu géètì ṣọ́ọ̀ṣì ọba hàn nẹ́sàtì ó lè má ní àkídà àkàtí ọkọ̀ ó lè má ní súnà kàkàtí ọkọ̀ ọkà máa sọ pé sáà máa ṣe àsàlátù asáàdùgbẹ́ ọba ní ẹ̀hàn pọ̀jọ̀ bọ́ ṣọ́ọ̀ṣì ẹni dáadáa tí nẹ́sọ́ àti ṣe ẹni kọ̀ndẹ̀mù káàtọ́ wọ́n bèèrè tẹ̀blík tẹ́ pé kìsẹ̀gbẹ́ nẹ́sọ́ àti níbi àgbóyé ẹ̀sìn níbi wàhálà ẹ̀sìn kìsẹ̀gbẹ́ nẹ́sọ́ àti ká máa ṣe wàhálà tó yẹ ẹ̀sìn níbi ìfaradà ń di ẹ̀sìn kìsẹ̀gbẹ́ níbi àṣeyọrí lórí àwọn èèyàn yàmá kan tó tó tẹ̀blík òsì Nàìjíríà ibi tẹ́ tó ti lè rí ní Zala North sọ́dà tó bá pa gbogbo ẹ̀pọ̀ tẹ̀blígì tó sẹgbẹ́ wọn torí ìfòró ìpọ̀ tàbánsá analysis pé mẹ́tọ̀dù yìí kò tó kò tọ́ka sí pé wọn ọ̀dá dáhùn sọ ní pé wọ́n tẹ́ ẹnu wọn bá tí àmẹ́já tó fi kún kó débi ẹ̀gbọ́n mi kì wá sí pàwà kọ́ndẹ̀mù ẹnu wọn bá táwọn sí kéde tí ẹ́ sí ìwé ẹgbọ́nú a lè máa sọ pé ẹ̀yìn jẹ́ máa tẹ̀bílì ẹ fi jihad kan ẹ fi siyasa kan ẹ fi ìgbà kan wọ́n fi kó èyí tí a dì mú un tí ó sì rí iṣẹ́ òun kì í ṣe orí ibùkún di ẹsẹ̀ orí ibú ni kó filẹ̀ ọlọ́mọ ìyàwó olówó tí ó lọ ìtí mà pẹ́pẹ́ ìbẹ̀rẹ̀ ètò rọ̀ wálé àwọn ọ̀rẹ́ wa kan bẹ ìnìyàn jú rẹ̀ dáadáa tọ́ọ̀dù burúkú wọ́n ṣe pẹ́ inú ogun tẹ̀bí ní ìjìlẹ̀ gbàrẹ̀ ọ̀hún gbogbo wá sí àwọn bàbá olùkọ́ àgbà sí ọ̀rọ̀ wọ́n kàn agbá tẹ̀bí ní ìjìmú ọlọ̀ jáde bí oṣù mẹ́ta lórí wọn wà lọ pé wọ́n ti wá lẹ́sìn bàjẹ́ nísìn so ó ní mẹ́tọ̀ tó máa ń rọ ẹnì kọ̀ọ̀kan ẹni bá sì ń ṣègbìyànjú kan ẹ mẹ́ kọ̀ndẹ̀mù ẹ̀ kò tọ́ka sí pé ìgbìyànjú mi káà náà mọ́ ṣe ẹ̀gbọ́n nísìn àmì ẹnu tẹ́yìn ń ṣe tó gbẹ́ni tí ń ṣe ó dì ìkànnì o in tó nù wá pọ́ o kọ̀dẹ̀sẹ́ni tí ó bọ̀ ságbó Nàìjíríà gbólẹ̀ Yorùbá yìí tó lè rí gbogbo ẹ̀ ṣe o ibi nẹ́sùn àtúwá tí wọ́n ń ṣe tí èmọ́kọ̀ọ́dọ́ ẹ̀mọ́ ẹ̀ṣẹ́ tó máa ṣe lọ ṣe ọjọ́ tí gbogbo rẹ̀ ọjọ́ tí gbogbo rí ọjà mara wọn tí gbogbo rí ọjà wọn pọ̀ àbí òye wa kẹwàá ṣe pé ẹnu tó kálukú bá ṣe láwà sí kíni láàkọ̀ndẹ̀m tí ń sàwọn àfáwọn rí wọ́n bá jálù súnà kèsò lọ́kọ̀ wá súnà wọ́n bí àwọn sínú súnà ni lẹ́yìn náà tí àwọn lọ kàtàkà tíra wo lẹ kàtàkà tíra wo ni táàbà tí ẹ̀ tí ìka gan tí ó lé gbé lọ́dọ̀ wa táà ní ìka ni tó ju tíra àwọn àfáà rẹ̀ tí ń fẹnu sọ̀rọ̀ lọ Kùránì wo ló ní tí máa ọ̀dá lórí tẹ̀bílì ọ̀dá àdíìsì wo nínú Kùránì wo ìbádìísì àdẹ́bì ló ní àwọn akẹ́ ìkójọ tí wọ́n máa gbọ́rọ̀ Ọlọ́run àgbọ́lọ̀ wọn sọ mọ̀lẹ́kà kalẹ̀ kọmọ àwọn àkójọ ni wọ́n fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run tí mistake bá wà ọ̀tọ̀ ni ẹ̀kọ̀rẹ́ ti mistake ọ̀yọ̀yàn kó nù súnà ọ̀yọ̀yàn kó nù Islam ẹ tó bá fi mistake irú tí àwọn oúnjẹ gbajàgbà fẹ̀ dákọ̀ wọn tí wọ́n sọ pé tẹ̀blígì sálù súnà àwọn tí wọ́n ṣe fatuwa gàgàgàgàgà àwọn làwọn àlù súnà tí wọ́n nù súnà wọn wà dún wọn tún wọn sí wọn akọjá làwọn ajáde kó nù súnà tábà tí wọ́n jáde kó nù súnà tí súnà sì tún wà lára wọn tábà ti jáde láì ó kọ̀ tó àmà pẹ̀lú ní Khawarij wá ní oríṣiríṣi ìwà ṣùgbọ́n ní tó burú jù ní wa Khawarij ní pé kọ́ máa fi mistake yọ̀yọ̀ kó nù ẹ̀sìn kọ́ máa capitalize lórí mistake mùsùlùmí ànábì sí lẹ́ẹ̀dà wọn àmà ó ní wọn ní bá kékeré àkájà ó ní mùsùlùmí náà wọn mójútó ànábì tó ó tún ṣàlàyé ó ní ṣòkòtò wọn kò ní tó lẹ̀ irùngbọ̀n wọn ó sì wà ń bẹ̀ yuqatiluna ahlal Islam ẹ̀ ń bá wà ní Islam wọn máa bá jà
wa yatrukuna ala al-awzan àwọn kèfèrí wọ́n fi hàn lẹ̀ àdísì Ànábì ẹgbọ́ ẹgbẹ́ ìbẹ̀tẹ́ lọ sọ fún wọn pé tàbá fẹ́ tù pẹ̀lú àwọn tá a máa ka gbogbo àwọn máa ka gbogbo tẹ́rà a sì máa ronú jinlẹ̀ ọmọ tí Saudi bí ni á àmọ́ kò bí bí mọ́ wa ètò bí ń bí àwọn ọ̀gbá alákà ìsìlámíyà ìkwọ́n ó bí wa ìtọ́bá ń bẹ lọ́dọ̀ wọn tí ọ̀dá àgbá sàlàfíà ẹnìkan ò lè fi dọ́gbọ́n tẹ́ gbọ́ dáadáa èyí tẹ́ ń pẹ́ ayé sàlàfíà lónìí táyẹ̀ kọ́ bá fẹ́ tú bẹ́ẹ̀ ṣe mọ́ ṣe fátúwà yín ẹ̀yìn gẹ̀ẹ́sì sàlàfíà tí wọ́n bá ti rí yín pé ẹ mójútó jihad ẹ̀ ń change ìlú báyìí bí ṣe change Madina sí ìlú Islam ẹ̀ ń ṣe jihad ẹ mú mọ́ ẹ̀ ṣe sàlàfíà ẹ̀ sì ṣe jihad gbogbo jihad yẹn jù ká máa bú jàmá mùsùlùmí lọ ẹ̀ ṣe jihad náà àwa yìí àwọn máa ṣe jihad ọ̀bẹ ńlẹ̀ kí n bá máa wá ká níjọ́ tó bá wá sí ẹ̀yìn ní àdúpọ̀ àwa máa sí wọn lọ ní a sí wọn padà mujahidu náà mujahidu gbogbo ẹni mo fi sọ bẹ́ẹ̀ àwọn èsè àfá ẹ̀rọ ọ̀nà nígbòta ní ẹ̀nà mo ló tọ̀ wọ́n àmẹ́yìn wọ́n lè mẹ́yìn pa sí àdúpọ̀ yìí ẹni kẹ́ ṣe sálàfí tẹ́lẹ̀ jẹ́ sálàfí àmẹ́bìnrin ẹ̀kẹ́ ẹjọ́ àmẹ́bì náà fi jihad kún tọ́rọ máa bùkù tí ó máa ka mùsùlùmí nígbà tí ó bá ti jihad ní sì fi kún àfikẹ́ ìmúra kàkàkà máa ṣe fatuwa ìtẹ́ sásọ̀ di kèfèrí ànínú ilé wa ti tú tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo fatuwa tó bá tún lè jẹ́ ó tún máa tú lọ tí ò fi ní tó fatuwa ọ̀dọ̀ ẹ̀gbọ́n afáàrí ti máa wá èyí a máa tó kó tó gọ̀ torí téèyàn ọ̀bà rí tó bá ti ń sọ tó gẹ́ẹ̀tì tó bá ti ń sọ ọ̀rọ̀ ní ebèbè rẹ̀ bí ẹ̀gọ́ ló sì máa wà lábà máa ba nǹkan jẹ́ ìbára wa kẹ́ni ìṣẹ̀lẹ̀ káwọn akógun ti tẹ̀bílíìgì ká tún ìchímà ká ọlọ́run náà máa yẹ èèyàn tó yẹ pé ìchímà yẹn ló dé ní ọjọ́ yẹn àkúyà ẹlòmí ọlọ́ ìchímà yẹn yóò sì dé yóò àtúbá níbi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ni tí ẹ bá ti ẹ̀ ṣe bí àfáà gidi sí tẹ̀bílíìgì gan ò lè pè wá ìchímà pé kẹ́ wá sàlàyé fáwọn ẹ̀mí tẹ́ bá ṣe bí àfáà gidi tẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ fa wọn mọ́ra tí wọ́n gbàtọ́ pé gbogbo kíṣẹ̀tì rẹ̀ tí ń gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì ọ̀sán ìrànjú ni tẹ́bí bó sì wọ́n parí lọ́rùn fún náà àgọ́ òpè wèrè làbá yìí o bàbá pé àyí tí mọ̀ èyí tí mọ̀ ọ́ dàrú o wọn ò lè pè ọ́ láìlẹ́ bàbá ló nímọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwa nahnu jama'atu la ilaha illallah muhammad rasulullah ẹ̀dá wà sí wí la ilaha illallah muhammad rasulullah àwọn mu'minuna innamal mu'minuna ọmọ ìyá kan náà lágbọ́dọ̀ máa sí kíni lágbọ́dọ̀ máa sí ẹ̀yọ́ ọmọ ìyá kọ̀ndíṣà tá a wà yìí ńlọrọ̀ tí wá pa á láṣẹ pé wal takum minkum ummatun àlùmọ̀ ni wá ọ̀nà méjìlá lè gbàjá lùmọ̀ ọ̀nà aláwọ̀kọ́ wọn náà ní ummatu sagira àti ummatu al-kabira ummatu sagira ni pé káwọn kan dìde ká máa pèpè láàrin wa umma ni wọn tó bá ti dìde báwọn umma ni wọn irú rẹ̀ ní irú tá a kéde jímọ̀ tọ̀lọ̀ umma ni a ìdìde òṣèré àwọn nǹkan tá a rò pé ń tọ́ dáa rẹ̀ general àtàwọn kátà rí pé kí ní ìyọ́ ọ̀dá bó ṣe ń lọ láfẹ́ takù sábà tí wá dìde báwọn ọlọ́fẹ́ ká máa jọyìn wọn àwọn tá a dìde ẹ máa jọyìn wa ẹlẹ́kejì òun náà ní kí gbogbo àlùmọ̀ parapọ̀ kó wọ́n á gbéjọba ẹ̀sìn dìde níbẹ̀ yẹn àwa kọ́ la á gbé dìde o àjọ dímọ̀ràn ni wàá mú owó ṣòro ọ̀bẹ yìí náà àjọ dámọ̀ràn ni so èyí táwọn àgbé dìde tá a ní àjọyìn láti pèsè dáadáa bá jiná àwọn mùsùlùmí lápapọ̀ wà jókòó wọ́n wà yan olórí wọn láàrin wọn àwọn òní yan olórí fún àwọn ìsíso lórí yìí àwọn wá pèpè ní kìsìpá wá darí yìí àwọn defend kìsìpá wá colonize ẹ̀bọ́n mínísìn wọ́n mọ́ tó dáwà àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run wọ́n lè takùn ọlọ́run dojúkọ àwọn mùsùlùmí báyìí wọ́n sọ pọ̀ wọ́n lè takùn minkum káwọn mọ̀ ká dìde láàrin ká máa pèpè síjú ọ̀nà lọ irú títà bí igi ń ṣeun òun náà pèpè bìnísbà ìlà ìtọ́gbàgbọ́ irú àwọn tá a sọ pé àwọn afẹ́ dìde fíìdì tàwápọ̀ ọ̀pọ̀ dúdú fíìdì tẹ̀blígì lọ inú rẹ̀ ní aljihad fi sabilillah inú rẹ̀ ní education inú rẹ̀ ní kádà ẹ̀sẹ̀ tàlẹ̀ kádà skul ẹgbẹ́ mi sì gbogbo kátà fi lè jẹ́ kí odidi àwa kìí ṣe olùpèpè lásán làwa tí ń pe èèyàn rárá o olùyí ìlú padà làwa ìyàtọ̀ tọ́kàn bẹ láàrin àwa àti kíni tẹ̀blígì nù ẹ máa gbọ́ tí tẹ̀blígì bá wá mú abala inú tó mú tẹ̀sí mọ́ wípé èyí kírun ọjọ́ kírun èyí kò gbàwẹ̀ kì í gbàwẹ̀ tọ́ọ̀gì ni èyí ó ń ṣe ń jẹ ẹ̀dá kan kí
kí lẹ fẹ́ bí wò mẹ́ tẹ́ bá rí àléébù ń bẹ ẹ̀rọ àṣàléébù ń kẹ́sì má bí tí bẹ́lẹ̀ ẹ má bí wo ẹ má kọ̀ǹdẹ̀ mọ̀ ẹ̀ tọ́lá ẹ̀ mọ ìyàwó ìyàláwó lè dé ọ̀dọ̀ wọn tẹ́ páwọn ní oṣù kìíní ni ó dé bẹ́ẹ̀. so nígbà tá a bá lo mọ́nájú ànábì àwọn náà ń tó bá kù tó yẹ wọ́n mú kun tó bá yá wọ́n fẹ́ wọ́n mú kun bó oṣù fẹ́ wọ́n jàfà níbẹ̀. bí tẹ̀bílì gbà lóhùn ṣe jihadi bá a sọ fún kọ́mọ́ ṣe nígbà bá dàsìkò jihadi àwọn òṣìṣọ́ wọn tẹ̀bílì kì í ṣe wáàsí lọ́wọ́ wọ́n dẹ̀ kókó kúrú bọ̀ wọ́n fẹ́ hànà tààwọn security tẹ́yà ẹlé wọn dànù ẹmọ sí wà sí tí lọ àtúwà sọ pé ẹjá sí jẹ́ ẹ̀rọ òsì kò ṣe dànù in tí ó ṣe ń kọ̀ sọ pé ìsọmọ ìyá wa torí tí ń ṣe ń kọ́ sáàláàrí ìjí ń ṣe sáàláàrí mo bí yóò rí níbi tá a bá ti fọ́nká báyìí ibi tá a bá ti fọ́nká báyìí dáadáa kọ̀ọ̀kan tẹ́nìkan bá ń ṣe àìpọ̀ ń dẹ̀ mọ̀ ẹ̀yọ̀ ọ̀dà ẹ̀kọ́ máa ṣe lọ tó bá dọjọ́ tí Ọlọ́run bá fẹ́ kí fífá ìhòkó jọ gbogbo rẹ̀ lẹ́pọ̀ mọ́ra wọn kódà tó bá lẹ́pọ̀ sẹ́yìn Saudi Arabia àwọn kan bẹ gbogbo dáadáa àwọn ojú sàárè lọ wàláì jẹ̀múyẹ́tù lè kò búrì ìjọ sàárè wọ́n pọ̀ débi pé wọ́n tó lọ bọ́ọ̀ lọ bá wọn pé ọmọ fẹ́ gbẹ́kàndá ọ̀nà sàárè tó bá fẹ́ gbẹ́ sàárè bóòdó ọ̀dọ́ ọkọ̀ mọ̀sára sọ rárá báyìí pé ní ìṣò gbókù rẹ̀ dé ọlọ́wọ̀ mọ́ bó ṣe sín àgbà lọ́wọ́ rẹ̀ alọ́bọ̀ sín àbọ̀ gbẹ́ sàárè rẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo dáadáa tó bá dé ọ̀dọ́dọ̀ wọn sàárè lásán ni kọwa ní ọ̀dá ìjọba kú ìbò lóṣù Saudi Arabia àwọn kan bẹ òpó ní o kọkọ lẹ́tà sí ọmọ níwó fún ọmọ sásùn òfin mo náà bá ní kọ́ sùkú wọn ní àwọn èsì àfòpó tí ẹgbẹ́ káwọn àwọn obìnrin ọmọ sùkú ní àtúntà obìnrin ọmọ kọkọ ọmọ kú ó ti ẹ̀lẹ́ wọn pọ̀ wọ́n sì lò lọ bẹ́ẹ̀ sọ dọ̀tọ́ náà àdá lọ ẹ̀lẹ́ kọ̀ndẹ́mù ẹ̀ ẹni tí wọ́n lè ṣe ní wọ́n sì kíni ni wọ́n ṣe wọn kátó àmì jama tẹ̀blé pé yóò pè ọ́ yóò dẹ̀ dé Islam ẹ̀ ò ní jáàpó láwùjọ dáadáa àwùjọ dáadáa bó ṣe bàjẹ́ tó àfá àdẹ̀dẹ̀rìn ọwá ní tẹ̀blé igi ọ̀dá kí ló wá dá ká túká ni ẹni wọ́n túká ẹtúká wọ́n bí àlẹ́sẹ̀ ẹ̀dẹ̀rìn wọ́n jẹ́ wọ́n túká ó ní rìn lójú ní gbòòrò wọn tọ́ọ̀gì tí ń bẹ́ tẹ̀blé tí wọ́n dé bàbẹ́ tí wọ́n bá tún wọn lẹ̀ Nàìjíríà kò láwùsì tó dáadáa ká máa bá káàkiri nù àníbi tá a wà ní ìsìn tọrọ wá kọ̀ọ̀kan àbí common enemy, common challenges, collective work against Muslim Ummah, international, regional, national, local, everywhere lọ́ta wà. Inú ilé tí ọ̀wà tí ń tò, ẹ̀tọ́ wá mú àwọn kéèkéé kan tí ń tò wọn, ẹjẹ́ gbogbo òtúká. Bọ́ọ̀bà mọ̀, òun jíṣẹ́ fáwọn ọ̀tọ̀ Ọlọ́run. Ẹmọ́ bá dá sí gbogbo lára àdá wọn, ẹgbọ́n mìíràn, oore ń bẹ lára tẹ̀blígì tẹ́ẹ̀rì, ẹmú ojú yín lọ síbẹ̀. Tẹ́rárí mistake ń bẹ, ẹgbàgbé mistake torí dáadáa wọn, Ọlọ́run lọ́mọ iye àwọn èèyàn tó ti ṣe láǹfààní. Bẹ́ẹ̀ náà làwọn jàmá, that's fat lóore la, wàláhì la. MSSN, ẹwàdú àwọn ọmọ akọ́bá keep ní gbogbo school. Ẹgbọ́n mìíràn, jàmá Islahudeen tí ọba sáwọn olè sí bàbá tèmi, bí ọba sí bàbá tèmi gómìnà ṣe ìyọlọ́run tí bàbá ṣe. Ó kálukú ló níbi títí ń dì mú. Nǹkan dàrú kọjá, nǹkan dàrú, èrò sí ti pọ̀, nǹkan sì dàrú. So kẹ́ tó kó gbé èrò ń jọpọ̀, kẹ́ tó kó jọpọ̀, a sì pẹ̀lẹ́pẹ̀lẹ́, a lu ọpọlọ. Àwọn àtúnmọ̀ tún ọká pé ẹgbẹ̀rẹ̀ papọ̀, ẹmọ̀tú. Nígbà tí ẹ̀rọ ọ̀tọ̀ ọlọ́gbà ní ọ̀bẹ̀ já kójọ. Ọlọ́pàá pẹ̀lú wa. وافقكم الله وبارك الله لكم سبحان ربك بالعزة عما يصفون وسلام عليكم الحمد لله.